yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tí ẹ̀ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. Ó ti dójú ẹ̀ báyìí o, ìjọba ẹ gbà wá o. Àwọn aráàlú fi gbé ta lẹ́yìn ìkọlù lemọ́lemọ́ tí àwọn agbésùmọ̀mí ń ṣe sí ìpínlẹ̀ Kebbi. Àwọn olùgbé agbègbè Wàzágù ní ìpínlẹ̀ Kebbi ti fọ́n mú o lẹ́yìn tí àwọn agbésùmọ̀mí pa bàbá àgbẹ̀ kan sínú oko rẹ̀ tí ikọ̀ afẹ̀jẹ̀wẹ̀mí sì jí ẹlòmíràn gbé lọ láàrin wákàtí 24. Ọ̀kan lára àwọn olùgbé náà sọ fún aṣojú kọ̀ròyìn wa pé láàrin wákàtí 24 kan náà tí wọ́n pa bàbá àgbẹ̀ náà ni wọ́n tún padà wá jí ẹlòmíràn gbé lọ. Ìṣẹ̀lẹ̀ náà ti dá ìbẹ̀rùbojo àti ìpòrúru ọkàn sí àwọn olùgbé ìlú Wàzágù àti ìpínlẹ̀ Kebbi pátápátá lọ́kàn o. Èyí ló mú wọn ké sí ìjọba ìpínlẹ̀ Kebbi láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ kí àwọn agbésùmọ̀mí má bàa pa wọ́n run tán ní inú ìlú náà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.